أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما إن كان من المقربين فرهم وريان وجنات النعيم. وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين. وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتسلية جحيم. إن هذا لهو الحق اليقين. فسبح باسم ربك العظيم. بسم الله الرحمن الرحيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. ẹ jẹ́ kí a jókòó. Bàbá ti dé. Watarikul fardi anni astaqimu. Watarikul fardi anni astaqimu. Yá. Qiyami. Bàbá ò jókòó sí láàrin bẹ́ẹ̀. للإمام علي فرض. Gbogbo ẹ̀dá tí ó lánàá barika láyé ẹ dìde fún bàbá wa, ẹ dìde fún bàbá wa. وترك الفرض أني أستقيم. أهلا وسهلا أهلا وسهلا. وترك الفرض أهلا وسهلا. أني أستقيم. Ẹ jọ̀ọ́ bàbá wa ti dé. Qiyami. Chief Mamu ìṣẹ́rí ń kí ìṣẹ́rí ọlọ́fin. Azizi alayya faridun. Alhamdulillah. Watarikul fardi. Alhamdulillah. Bàbá ni ẹ jókòó. Anni astaqimu. Watarikul fardi. Anni astaqimu. Lábẹ́ bẹ́ẹ̀ akí chairman wa olówó péjò Sànyà Kúnlé Sànyà Olú Honorable Kúnlé Sànyà Olú olówó péjò ẹ bá fún láàyè kó jókòó. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run èyí tó kù báyìí lẹ́yìn ìgbà tí ẹ jọ̀ọ́ kálukú ẹ lọ wá bí jókòó. Gbogbo ẹ̀dá tó náà ń gbà wípé Ọlọ́run ju òun lọ ọwọ́ rẹ méjèèjì gbé sókè fi gbọ́ Ọlọ́run tó bílẹ̀ kan bí Allahu Akbar. Allahu Akbar. Odidi àdúà làwọn àlùfáà ṣe fún wa yìí akí àwọn àlùfáà tí wọ́n wọlé Sheikh Sadala Sheikh Ahmad Ọláyínká wọn kí bàbá wa Sheikh Muhyiddin Bello. Ẹ manage nínú yàrá ríbi tẹ́ni. Wọ́n ti ṣe àdúrà délẹ̀ fún wa. Gbogbo àwọn bàbá wa sì ti rí ipa àdúrà tí wọ́n ṣe fún wa. أرى الخالق يمضي واحدا بعد واحد. أرى الخالق يمضي واحدا بعد واحد
فيا ليتني أدري متى أنا مادي. ما في الحياة بقاء وما في الحياة ثبوت. نبني البيوت وختما تنعر تلك البيوت. يموت كل البرايا سبحان من لا يموت. يموت كل البرايا سبحان من لا يموت. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله الذي خلق الموت والحياة نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم. 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. الله. adúpẹ́ fọ́lọ́run. alhamdulillah. ẹ jẹ́ á wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. alhamdulillah. ẹ jẹ́ kí a parí àyà náà délẹ̀. alhamdulillahi rabbil alamin. a ní ẹni tá a lè dúpẹ́ fún ju ọlọ́run lọ. òṣìṣẹ́ ń tó ṣe tí ò gbọ́dọ̀ má tẹ́ wa lọ́rùn. lóòótọ́ àwọn ọmọ ànábì ádámà kò sí nǹkan kan tọ́lọ́hún ṣe tọ́jọ́ wá lójú. ṣùgbọ́n tá a bá wo bí ọ̀rọ̀ bá ṣe wáyé àti bó ṣe lọ a mọ̀ bó ṣe yẹ ká dúpẹ́. àkọ́kọ́ náà gbogbo àtàwà nù hall tá a wà yìí lẹ́yìn pàǹpariwo ooru ẹ wá jẹ́ ká dákẹ́ àròyé. dákẹ́. orí pé ká má tẹ dínú tó dànù wọ́n ká má tá a má lò tó jìzà wọ́n ká má tẹ̀síra òtà sòtò. ojú lọ pẹ́ sí ìwọ náà ó dòkú ńjọ́ kan. ọba sì wo ohun tó ti lò láyé yọ ọjọ́ orí rẹ kúrò níbi tí bàbá tó bọ́ sálìkì àmà yìí. tọ́ba lè yẹ ọjọ́ orí rẹ wò yọ kúrò ńbẹ̀ kó wo ohun tó kù. bọ́lọ̀ ń bá pé o débẹ̀ ni o. gbogbo èèyàn kọ́ ní ọ̀ 90 kódà kì í ṣe gbogbo èèyàn ní ó 60 kódà kì í ṣe gbogbo èèyàn ní ó 40 kò sí ntọ́kan lọ́hùn. ara lọ́kọ̀ọ́lẹ́kọ̀ yẹ mú dín. ààyè tá a wà yìí kì í ṣàyè àròyé. tọ́ ọ bá bẹ̀rù ọlọ́run o. mo ti sọ fún wa pé ẹ má jẹ́ àsòkú bí ẹni ṣèyàwó mọ́.
abádébí olókùú àwọn àfáà dákẹ́jẹ́jẹ́ wọ́n wá wí nǹkan kan fọ́lọ́hún nítorí ẹni tó kú ẹ̀yin kan ó sì wá wọ ẹ̀yin ọmọ ṣàròyé kí n tiẹ̀ àròyé tó wá ṣe ń bí ọgbọ́n ọ sì lọ ṣe ń ta ńjọ ọba kú wọn ṣàròyé títí wọn ó sì gbàgbé epo kú ò láyé àyè ṣàròyé ńlẹ̀ olókùú a gbọ́dọ̀ sọ ìtumọ̀ gbogbo ń tà ń ṣe wọ̀nyí bá a bá sọ wàláyà á ṣẹra wa á ṣe ẹni tí ò gbàgbọ́ yé ọ̀rọ̀ kí là ń ṣe kí là dá lẹ̀ ìbọ́lọ̀ ń lọ dá nǹkan àti ẹ̀ lẹ̀ ọlọ́run dá nǹkan lẹ̀ kí wọ́n á lẹ́yìn èèyàn fẹ́ ṣe sí ní tọ́lọ̀ ń dá lẹ̀ èwo ló pè yín sí ń bẹ̀ síwájú ọ̀rọ̀ mo kí gbogbo àwọn bàbá mo kí àwọn àlùfáà wa mo kí àwọn imams mo kí àwọn approved lecturers tó jẹ́ pé wọ́n ń fọ̀rọ̀ ọlọ́run bọ́ wa ní gbogbo àyè adá tọ́lọ́ ń ṣe fún yín ò ní bàjẹ́ o. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. èmi ẹ sábà lọlé olókùú ṣùgbọ́n ilé yìí jẹ́ bó ṣe jẹ́ ilé olókùú tó ti bá mi ni pé wọ́n sọ pé nìkan jáde láyé nísìn n ó sì débẹ̀ kájọ sìn bọ́ sàárè bí n bá ti kírun sí i lẹ́yìn tẹ́ gbogbo wa tá a tò lẹ́yìn ìmáàmù tí ó bá kírun bá a bá ti kí tán mo ti bọ́nu mọ́tò mò ń lọ nìyẹn kò sí ń tọ́kàn mi mọ́ tọ́ra àti fa onítọ̀hún sí kóòtù ọlọ́run bẹ́ẹ̀ yẹn bá sì fi lè fa àyàn kóòtù ọlọ́run kí ló tún fẹ́ sọ tẹ̀lé ni àbùsọ̀ fẹ́ kí ìdájọ́ rẹ̀ ó ṣe jú ẹ ni. mo kí àwọn àlùfáà ńláńlá mo kí àwọn honourables mo kí alájà wa tó wá rẹpísẹ́ǹtì alhaji wa Mudathir Ọbaṣá mo kí àwọn honourables yẹn wà níjókòó mo kí honourable tí sọ́ba mi ń bí ni àbí mi mọ́ bá ẹ kú náwó kò ní tán lọ́wọ́ yín ọlànàbí wa Muhammad mo sì kí ẹni ojú ọmọ mi ọ̀nàrẹ́bù náà tó náà wọlé nísìnyí dáadáa rí òní bàjẹ́ o o sì ní parẹ́ máyé lára ẹ̀yin ọmọ lóòkú mo kí yín ẹ kú ẹ̀yin bàbá tó bí yín ẹ̀yin náà lẹ́yìn o ẹ̀yin náà lẹ́yìn o ẹ̀yin náà lẹ́yìn o bẹ́ẹ̀ bá yẹ sẹ́yìn bàbá yín sí bẹ́ẹ̀ náà ń wó ṣe ti yín náà o. Àmín. lẹ́yìn náà mo kí àlùfáà wa tó jẹ́ rọ́ìdù wa alhaji alfulani. sheikh alfulani. ọlọ́run wọlé anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. ò ní parẹ́ máa yé lára o. àmín. ò ní parẹ́ máa yé lára o. àmín. wọlé anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. olúwa ọmọ ló invite mi wá síbí. aago tí wọn bá sọ pé wọn fẹ́ ṣe tí wọn fẹ́ ṣe lèmi fẹ́ máa tètè débẹ̀ n ò ní fẹ́ wọn pa wọn dúró dè mí mo tètè dé òun náà ló ní wọn ò fi mí síbì kan bí ó fi mí sí náà ni a ti mú mi wá síbí báyìí òkú la wá ṣe kò sì síbi wọn á ti sòkú ẹ gbọ́ mi yé. kò síbi tí wọ́n ti ń ṣòkú. kò síbi wọ́n ti ń ṣòkú o kí la fẹ́ ṣe lára bàbá tó kú nísìn. tí ẹ bá rò tí wọn náà bá rò lẹ́mìí ojú ti rí etí ti gbọ́ èrò ti péjọ nítorí ẹ̀ kí ni tá a ṣe fún bàbá náà nísìn. sowó tẹ fílẹ̀ lówó àdúrà rẹ ṣe fún bàbá ebe èèyàn lẹ fún oúnjẹ wo lẹ fẹ́ ṣe ń bí tẹ́ lọ gbé fún bàbá. lẹ́yìn ká ṣàdúà. gbogbo nǹkan tí ẹ ṣe àbí ẹ náà lé àwọn ebe ẹ rán àwọn lóòkú àwọn náà yọra wọn gbélẹ̀kẹ̀ ọrùn
Ìlẹ̀kẹ̀ tẹ́ gbé ọrùn àti ara tẹ́ yọ ṣé ẹ fẹ́ fi hàn bàbá kọ́hún. N ò mọ̀. Ẹ ní sáláì máa ń kó. Ẹ fẹ́ wọ̀ lọ bá bàbá lọ́hùn ni. Wọ́n sì pe Alhaji Muslim Haruna Ìṣọ̀lá. A wà tún máa jó. Kọ́lọ̀ ń bá ní sàlékún dáadáa wọn. Nígbà tá a ní làákàyè. A máa wá jó. Ṣé ńgbà tí bàbá ń pọ̀ ká kú àríbi béèrè lọ́wọ́ rẹ̀ pé bàbá ṣé ẹ ti ń lọ́nu sódùn mọ́ inú. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Tabarakalladhi biyadihil mulku. Mímọ́ Ọlọ́run. Tabarakalladhi biyadihil mulku. Olúọmọ nìyí o. Dáadáa rẹ ò ní bàjẹ́. Àmín. Ò ní parẹ́ máyé lára. Àmín. Ò ní parẹ́ máyé lára. Àmín. Ọlọ́run ò ní dá ọ lẹ́jọ́ ọ̀bànújẹ́. Àmín. Ò ní dá ọ lẹ́jọ́ ọ̀bùrú. Àmín. Ọlá nàbí wa Muhammad. Ẹ̀yin kábíyèsí ọ̀dà fún ọ. Ẹ̀yin kábíyèsí ọ̀dà fún ọ. Ò ní parẹ́ máyé lára. Àmín. Ẹ bá mi ṣe láhàúlà mẹ́ta. حول ولا قوة إلا بالعلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم. Iná àtẹ̀yìnà ẹ̀kẹ́kẹ́ fọwọ́ rẹ̀ bọ́jú yín bẹ́ẹ̀ bá ṣe wà ní ìbọ́jú ẹ̀ wá fi bọ́ ojú إنا olúwa. أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وهو على كل شيء قدير. ما شاء الله. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. adúpẹ́ fọlọ́n jama. alhamdulillah. mo tún kí ẹ̀yin bàbá wa lẹ́ẹ̀kan sí. mo kí ẹ̀yin àlùfáà wa ẹ kú àgbàálẹ̀ ọlọ́run ó san yín lẹ́san rí. Àmín. alágbàálẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan tí wàhálà fẹ́ ẹ̀ ṣáájú rẹ̀. Báwọn èèyàn ń bọ̀ wáyé. kọ́ má bàa rí ẹ̀yin lẹ́ni gbogbo ẹ̀. Ọwọ́ yín ni ó gbà wá. bá ń bọ̀ wá sáyé ọwọ́ yín là á gbà. Bẹ́ẹ̀ yóò sì sáyìn pé òun padà. ìsáyìn ká sì padà ọ̀dọ̀ ọlọ́run ẹ̀yin náà lẹ́ni. àwọn tí ọba wa fún yín ní recognition tí wọn ò pè yín léèyàn pàtàkì ajẹ́pọ́lọ́hún ò jẹ́ wọn ó ríran nù. Ó ní kí ni sí àáfà importer and exporter ni wọ́n. Tabaraka tabaraka alladhi biyadihil mulku wa huwa ala kulli shay'in qadir. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. mímọ́ Ọlọ́run. Tabaraka. Dansaki Ọlọ́run. Tabaraka. Kábíyèsí ìrẹ Ọlọ́run. Tabaraka. Ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà kí n gbọ́. Gbé ọwọ́ rẹ méjèèjì òkè òfin pariwo Ọlọ́run. Tabaraka alladhi biyadihil mulku. Wa huwa ala kulli shay'in. Wa huwa ala kulli shay'in qadirun. Òun náà lágbára ń bẹ lọ́wọ́ ẹ̀. Wa huwa ala kulli shay'in qadir. Mímọ́ Ọlọ́run tí ò ní kú. Mímọ́ Ọlọ́run tí ò ní ṣàárẹ̀. Mímọ́ Ọlọ́run tá à ní fijọ́ kan wà tì.
mímọ́ Ọlọ́run tá a ní dìbò fún. Tabarakalladhi biyadihil mulku wa huwa ala kulli shay'in qadirun wa huwa ala kulli shay'in qadir. Ọba tí agbára ń bẹ lọ́wọ́ ẹ̀ lọ́lọ́run òsónítọ̀hún. Ọlọ́run ní ẹ̀yin èèyàn bọ́yá ẹ̀ mọ̀ mí dáadáa la yus'alu amma yaf'al wa hum yus'alu. Ẹ lè bí mi àwọn tá à ń pè ní kábíyèsí afẹ́ràn ká máa gbé èèyàn gẹ̀ẹ́sìn àáyán ẹ̀sìn pòpòrò ẹ̀sìn tí ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ wọn á ní kábíyèsí o bàbá làwọn ọba àwọn àti kábíyèsí àwọn náà máa wá jùrù kẹrẹ ìwọ òmùgọ̀ lẹ́yìn o aláfiyèsí làwọn ọba wa jẹ́ iṣẹ́ tí ó yẹ káwọn gọ́fúnà sọ máa ṣe tó yẹ kí pírẹsidẹ́ǹtì ó gbé dání níṣẹ́ pé nǹkan kan ọmọ gbọ́dọ̀ ṣe àwa tá à ń bẹ lábẹ́ wọn iṣẹ́ tá a yàn àwọn ọba nù. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ nílùú láìda ní ìlú tó bá lọ́ba iṣẹ́ ọba nù. Ṣùgbọ́n ká máa wá sọ pé kábíyèsí ibo ni mo wà ní ìjẹta àbí. Wọ́rí. Mo wà ní Wọ́rí àwọn olóyè wa kóra ọjọ́ rẹ́gẹ́dẹ́ àná wa kóru kẹrẹ lọ́wọ́ oríṣiríṣi mo ní ẹjù lẹ̀ ẹjù kẹrẹ ọwọ́ yín lẹ̀ alẹ́ máa nàrú kẹrẹ sí. Wọ́n dá kẹtẹ. Ẹ̀yin fúnra yín ẹ ronú lórí ọ̀rọ̀ ara yín ni. Tabarakalladhi biyadihil mulku. Bí ẹnìkan bí wọ́n bá rán ọlọ́pàá méjì wá bá yín látọ̀dọ̀ gọ́vnà nísìnyí pé kẹ́ ẹ fojú kan gómìnà ní ìsìn láàrin ìṣẹ́jú márùn-ún ẹ máa rí tẹ̀sà. Torí ẹ̀ máa ń tí ó bì. Ṣé kábíyèsí wa nìyí? Ọlọ́run nìkan láì bí léèrè wọn ó bí ẹ̀yìn. Tabarakalladhi biyadihil mulku. Ọlọ́run ní mímọ́ èmi Ọlọ́run èmi tó yẹ pé gbogbo kápá ayé àtàlùkìyà máa ń bẹ lọ́wọ́ mi. Biyadihil mulku. Ẹ̀yin mọ bóòrùn ṣe ń ràn ní. Biyadihil mulku. Ẹ mọ bóòrùn ṣe ń wọ̀ ní. Biyadihil mulku. Ẹ mọ gbà òjò ó yẹ kó rọ̀. Biyadihil mulku. Ẹ̀yin mọ gbà ó yẹ kó ru ó mú. Biyadihil mulku. Bílẹ̀ ṣe ń sú. Biyadihil mulku. Àti bí ṣe ń mọ èwo lẹ mọ̀ ń pa ẹ̀. Tabarakalladhi biyadihil mulku. Wa huwa ala kulli shay'in qadirun. Wa huwa ala kulli shay'in qadir. Ọlọ́run lẹ́mi ni mo lágbára èmi náà sì ni mo lè lo ọlá. Bí kábíyèsí wa ṣe pẹ́ tó ọba Abdul Wahab bí wọ́n ṣe pẹ́ tó láyé wọ́n lópin àbí wọn ò lópin. Ìwọ náà ò lópin. Òpònú ni ọ ni. Ọ wà wá síbi òkú bàbá mi ọmọ wa ṣàròyé wọn ni ọ wá ṣe. Kàmáta dínú tu dẹ̀ wà kàmáta amadu tu jìsà ntọ́ ọba ṣe mi òkú bàbá yìí ni wọ́n ṣe mi òkú rẹ̀. Bọ́ ọba wá báyìí tọ́ bẹ̀rẹ̀ sí rẹ́rìn tọ́ bẹ̀rẹ̀ sí ṣàwàdà wọn ó fòkú rẹ̀ ṣàwàdà. Kò sọ́gbọ́n. Ọba Astandariya nú ara àwọn ọba ńlá ni olówó ọlọ́lá onípò ọláṣẹ ọwọ́ àdàsìkò tí ikú ń bọ̀ ọlágbà ti dé o ó wá pe àwọn ọmọ ẹ̀ ẹ̀yin ọmọ mi àsìkò òkú ò láyé nìyí ó ti súnmọ́ o ṣùgbọ́n mo lọ́rọ̀ mẹ́ta tí wọ́n sọ ọ́ lẹ̀ ẹ̀ sì gbọ́dọ̀ má mú ṣẹ. wọ́n wá ní kábíyèsí kíni èyí ti jẹ́ ọ̀rọ̀ mẹ́ta wo lẹ tún fẹ́ sọ ọ́ lẹ̀ ọ̀rọ̀ tẹ́ ti sọ ti pọ̀ ó ní mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe pàtàkì. kí lọ́rọ̀ àkọ́kọ́ ó ní bẹ́ẹ̀ bá ti gbọ́ kò ń dákẹ́ tí wọ́n wẹ̀ ń
tí wọ́n faṣọ sí òun lára táwọn àáfàá bọ́ ọbẹ̀ tí wọ́n kírun sóhun lára kò síbi ọkàn mọ́ òun ọ̀padà wọlé òun mọ́ ibi òun wá lọ́hùn ọ̀rọ̀ rẹ̀ ló ń fẹ́ sọ. àwọn tí ó gbé òun tí ó máa gbé òun lọ sínú sàárè Allahu Akbar ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. àwọn tí ó gbé òun gbogbo àwọn tí ó bá gbé òun pátá medical doctors ni kí wọ́n jẹ́. tí wọ́n máa yanjú. àwọn tí wọ́n mọ àrùn tí pààyàn tí wọ́n sì mọ oògùn ẹ̀ tí wọ́n sì máa ṣàtúnṣe gbogbo ẹni ó bá fẹ́ kú wọn ó sì gbàálẹ̀ wọn ò ní yí ó kú. ó ní ṣùgbọ́n tí mo fẹ́ sọ fún yín ni pé àwọn dókítà tẹ̀ ń wò yẹn wọn ò lè gbà yàn lẹ̀ o ńjọ́ òkú bá dé o. Kùránì náà sì ti sọ fún wa pé wàmánu amírèhù. wàmánu amírèhù nùnàkísíhù fìlẹ̀kọ́líkì àfàlà yàkìlúnà àfàlà yàkìlú. ọlọ́ni wà ná Muhammad sọ fáwọn èèyàn rẹ̀ pé bí wọn bá fẹ́ máa gbé ayé lọ mú fún wa sọ fún ẹ pé kí wọ́n máa gbé ayé lọ ẹ máa gbé lọ ẹ lọ́gọ́rùn ọdún kan ẹ lo méjì ẹ lo mẹ́ta ẹ lo mẹ́rin ẹ lo márùn ẹ máa gbé lọ ẹ máa gbélé ayé lọ kò sí ní tí mo fẹ́ fi ṣe ẹ dí mi lọ́wọ́ ṣùgbọ́n kínní kan yọ kàn yín lábùkù o bàbá ti fi ń lẹ̀ pé ẹ máa gbélé ayé lọ mánú àmírèwò nuna kisi ofila. wàmánu amírèhù nùnàkísíhù fìlẹ̀kọ́líkì. ọlọ́ni àfàlà yàkìlúnà. àfàlà yàkìlúnà. àfàlà yàkìlú. sọ fún wọn ṣé orí wọn dàrú ni. mánú amírèhù. bẹ́ẹ̀ bá pẹ́ fẹ́ máa gbélé ayé lọ á gbé fún yín. nùnàkísíhù fìlẹ̀kọ́líkì. ṣùgbọ́n àsìkò kan ń bẹ o tó yẹ pé bí ọba di ọ̀rọ̀ kájọ sáré ń bi àwà yìí náà ọlọ́mọdé ara burú àmín kò sì sá burú kankan ọlọ́run ọ̀la burú kankan lọ́dọ̀ èèyàn ni ó sún yóò fa burú kan ra wọn. jẹ́ àṣà mi ìjọ láti sáré kàn ẹ dákun ẹ sàmí o. àmín náà mọ̀lẹ́ aléré. bá a bá gbọ́ pa níta ń bẹ̀ ń tá a gbọ́ pa lẹ́yìn ń bí tá a gbọ́ pa ní kọ́nà ń bì kan bì gbogbo láwà ní tá a wé yìí ó tù dànù. láìla. wàmánu amírèhù nùnàkísíhù fìlẹ̀kọ́líkì. ọlọ́ni àfàlà yàkìlúnà. àfàlà yàkìlúnà. àfàlà yàkìlú. kábíyèsí yìí wá ń sọ fún àwọn ọmọ rẹ̀ mọ́ bọ̀. àwọn doctors ní kẹ́ẹ̀dé wọn ó gbé wọn lọ àwọn ní à mọ nǹkan tó pa wọn àìlóògùn rẹ̀ wọn ò lóògùn kú ló fi yẹ kí wọn ó gbé òun ojú tì wọn tí wọn ò lóògùn kú. bí wọn bá wá ń gbé òun lọ ò tí wọn bá di òun tán ẹ yọ ọwọ́ òun kan sílẹ̀ kí wọn má dì í mára òun gbà náà o ẹ padà dì o ṣùgbọ́n ẹjọ́ wọ òun kan ó wà nílẹ̀ ó di mélòó. ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta nígbà tí wọ́n bá ń gbé òun lọ sàárè gbogbo ọlá góòdì ní fàdákà ní gbogbo oríṣiríṣi nǹkan tó jẹ́ ní tóun fi ń lo ọlá gbogbo ẹ̀ ní ẹ fún dàálẹ̀ lọ kẹ́ ẹ máa rìn lórí ẹ̀ bó ń bá ti kú ní tó ń fẹ́ kẹ́ ẹ ṣe nu. ẹ̀yin ọmọ bàbá tó bí ni ò sí láyé mọ́ yìí ara àwọn ọlá tí bàbá ń lò ńgbà tí ń bẹ láyé ṣé ẹ̀yin náà ti ní ṣé ẹ ti jogún ọláhùn
wọ́n mọ́ ta ló fẹ́ máa lo bẹ́ẹ̀dì bàbá ta ni ó wọ bàtà bàbá. وفي قبض كف الطفل عند ولادته دليل على حرص المركب في الحي وفي بسطها عند الممات سارة ألا فانظروني قد خرجت بلا شيء ألا فانظروني قد خرجت بلا شيء وفي قبض كف الطفل. kábíyèsí wa ní ọwọ́ ọ̀hún tẹ́ ẹ yọ ọ́ lẹ̀ ntí ọmọ túmọ̀ sí njọ́ náà. دليل على حرص المركب في الحي وفي بسطها عند الممات إشارة ألا فانظروني قد خرجت بلا شيء ألا فانظروني قد خرجت بلا شيء. àsáwà náà ká múra lẹ̀ ni wọ́n náà tún sàárè rẹ̀ ṣe. ọlá tí bàbá ní ti fi ń jọba lórí ìṣẹ́rí bàbá ti kọ́ làwọn lọ. aláfàǹdùrúni. ẹ má jẹ́ ọ̀yà yín lẹ́nu ẹ̀yin ọmọ bàbá wọ́n lè padà sọ fún yín gbà wọ́n bá jọba mìíràn pé kọ̀ọ̀kàndínlé ti yín mọ́. aláfàǹdùrúni. ẹ jókòó jẹ́ ni o ó ti tán bẹ́ẹ̀ nu o. aláfàǹdùrúni qad kharajtu bila shay'in. níjọ́ tá a bá bí ọmọ yóò di ọwọ́ méjèèjì wá sílé ayé ni bó bá jáde nídìí ìyá ẹ̀ tán ariwo tí ó máa pa ni pé mo gbé dé mo gbé dé mo kó dé mo kó dé kí n lò kó dé. دليل على إرث المركب في الحي. kí ló kó dé ọmọ ń lé wàhálà ó tún kó wàhálà lọ́wọ́. ebi wàhálà náà ni ó kó wa. ọmọ tí wọn bá bí lásìkò covid. rí báwa náà ti di wàhálà fúnra wa gbogbo owó ṣe jẹ́ wàhálà fúnra wa nù wàhálà la jẹ́ fúnra wa o wàláì wàhálà la jẹ́ fúnra wa. wọ́n bí àwọn ọmọ méjì papọ̀ tá à ń pè ní ìbejì. àwọn méjèèjì wọ́n jọra wọn bí ẹni kóró ẹni hóró kan náà ni ṣùgbọ́n tí ń bẹ nù wọ́n yàtọ̀. Allah. wọn ò sì ní gírí pẹ̀lú ara wọn láíláí. Allahu Akbar. inú ìyá kan náà ni a ti jáde. ńjọ́ kan náà lásìkò kan náà. دليل على حرص المركب في الحي. àwa kó gbogbo ẹ̀ wáyé náà gbogbo ń tà aláàkóde ńjọ́ náà ńjọ́ tá à ń pariwo ya torí bàbá pariwo wọn ò kó ìgbádìí fún wa. bẹ́ẹ̀ni ọmọ tí ó bá ké. ọmọ yìí ò tí ì ké. wọn á san ní. wọn ẹ san ní dáadáa. ó ké sáyé. ọ gbọ́dọ̀ jí sáyé. kábíyèsí wa ní bí mo bá ń wà láyé tí mo kó wa àti tí mo ṣe ń bí gbogbo ẹ̀ ní ń bẹ lọ́wọ́ mi nísìn ṣùgbọ́n tí n bá ti kúrò. وفي بسطها عند الممات إشارة. ṣùgbọ́n tí mo fi sọ pé gbogbo ohun tí jọ́lá tí ń jẹ́pò tí mo fi ń pàṣẹ ẹ kó dàálẹ̀ kí gbogbo ayé ó rí i bó bá jẹ́ góòdì ni ẹ máa rìn lórí ẹ̀ fàdákà ẹ rìn lórí ẹ̀ gbogbo ń tà fi ń sọlá ẹ rìn lórí ẹ̀ gbogbo ayé ó rí o. ألا فانظروني. ọwọ́ tí mo wá ní ẹ fi ilẹ̀ kẹ́ ẹ má ti dì mọ́ mi lára
mo fẹ́ nawọ́ ń fún gbogbo ayé pé fansuru. Ala fansuruni. ọwọ́ mi nìyí o. Ala fansuruni. mo gbélé mi lọ o. Ala fansuruni. mo gbé bẹ́ẹ̀ni tí mo fi ń sùn lọ o. Ala fansuruni. mi ò gbé mọ́tò lọ o. Ala fansuruni. mo bẹ ní báńkì bámu wò mú kankan lọ. Kọ́dí kharajtu bila shay'in. Kọ́dí kharajtu bila Ala fansuruni. Kọ́dí kharajtu bila shay'in. ó ní ọwọ́ tí mo nà ń yóò máa wá hàn sí gbogbo èèyàn pé gbogbo ohun tí mo ní mo kó jọ láyé. fansuruni. ẹ wo ọwọ́ mi ni o kharajtum bila shay'in mo jáde láì mú nǹkan kan lọ mẹ́ wàhálà tí mo kú kalẹ̀ ẹ̀yin ẹ̀ máa ṣe. Ala fansuruni. wọ́n bá wù yẹn lè bára yín jà. n ò ní kankan pẹ̀lú yín mọ́. Ala fansuruni. Ala fansuruni. Kọ́dí kharajtu bila shay'in. Ala fansuruni. Kọ́dí kharajtu bila shay'in. bàbá lọ bàbá ò mú kankan lọ ìlú sẹ́rí mẹ́mbẹ́ o. ìbẹ̀m̀bẹ̀. bẹ́ẹ̀ bá pé ń gba bàbá ń bẹ láyé bàbá wọn kàn ń lọlá lórí wa ni wọn kàn ń pàṣẹ ìwọ náà àṣẹ ti dọ́wọ́ rẹ máa pa. salamun ala ahlil kuburi dawarisi. كأنهم لم يجلسوا في المجالس. ẹ jẹ́ arántí pé bàbá bá wa jókòó báyìí rí àwọn náà jókòó tí wọ́n jókòó aládé. Allah. pé àwọn èèyàn mi ni èmi náà ni mo ní gbogbo sẹ́ẹ̀rì ọ̀wá sí lọ́wọ́ bàbá mọ́. salamun ala ahlil kuburi dawarisi. kódà yàrá bàbá ò sí ní káwọ́ bàbá mọ́ lẹ́nu bàbá kú àwọn èèyàn ti chẹ́ǹjì bẹ́ẹ̀dì. Allah. ẹlòmíì lè sọ pé abba bàbá máa ń sọ pé àwọn ńlá làákàn tí ò da síbi wọn kò rí bẹ́ẹ̀dì sí sọ́dà báyìí ẹgbẹ́ tún bẹ́ẹ̀dì yẹn tí ọjà rẹ ìwọ tún ṣe ìwọ náà ó tún lálà. Allah. Ala fanzuruni. bá a bá wà nílé olóku ẹ jẹ́ àmàpá wà nílé olóku àwọn àfẹ́ ìsaláwàdà bẹ́ẹ̀ni. àwọn ni wọ́n rìnrìn àwàdà àwọn àfẹ́ ìsaláwàdà a gbọ́dọ̀ sọ́jú abẹ́ǹkó fúnra wa ebi náà ni Allah. ẹni ikú ti ta lọ́fà pọ̀ láàrin wa ń bí Allah. ikú sì kan ẹnìkan nínú gbogbo àwọn tá a wà ń bí báyìí ni tó ẹ pé òní ọ̀jẹ̀ the next tí kú ọ̀pá mo kàn mọ̀ pé kì í ṣe mi. wọ́n máa pe kí ìṣe mi. أرى الخلق يبكي للذي مات قبله وموت الذي يبكي عليه قريب. àfáà ló mú bọ̀ lẹ́ni tó kú fún tí wàá ń sunkún kí ló ń sunkún sí. أرى الخلق يبكي. bọ́ọ̀ bá fura ẹnìkan fọwọ́ tọ́ ọ léjìká sàrẹ́lù ní fọwọ́ tọ́ ọ léjìká yẹn pé má wulẹ̀ sùn ebébi náà ni mo pàwọ́ náà. أرى الخلق يبكي للذي مات قبله الله أكبر وموت الذي يبكي عليه قريب. abẹ́rẹ́ nìkan lè kú wọn ẹ̀rí ẹ̀ máa wo nǹkan táwọn olóṣèlú ń ṣe fúnra wọn wọ́n máa lépa ara wọn kiri nítorí ipò wo lẹ́yìn ó tiẹ̀ sì léra wọn níbi ipò lẹ́yìn ọba lẹ́yìn ajẹ́ pé wíwà ń bẹ̀rẹ̀ ó kúkú sóore ó lóore lórí ju tẹni tó wà ń bẹ̀ ní ìsìn wọn náà ò lè ṣe nǹkan kan bọ́ ọba débẹ̀ ní a bá gbé lágbájá ò ṣe nǹkan kan gbọ́ ìgbà ìwọ náà débẹ̀ wò
o ò ní ṣe nǹkan kan torí n tá a fi dá omi òṣèlú irọ́ ni. Allah Allah. لكل امرئ يوما سيعلم غيبه. gbogbo wa yìí láì dẹ́nìkan sí àṣírí wa ó tù tọ́ bá lọ́jọ́ لكل امرئ يوما. níjọ́ kan làṣírí wa ó tù. سيعلم غيبه. ní a bá gbókú rẹ sínú yàrá ní a pé ń bẹ nínú yàrá. لكل امرئ يوما. لكل امرئ يوما سيعلم غيبه. سيعلم غيبه. gbogbo wa làṣírí wa ó tù tá a bá kú. gbogbo ń tó fi pamọ́ sí kọ̀rọ̀ yàrá wọn ó wọnú yàrá ẹlòmíì báyìí. àwọn aláàjì náà wọ́n so nǹkan mọ́ òkè ilé báyìí. Allah. ètí nǹkan tó yìí náà ó yẹ kó gbẹ̀mí wọn lẹ̀ ń gbà kú dé. لكل امرئ يوما سيعلم غيبه. سيعلم غيبه. لكل امرئ يوما سيعلم غيبه. لكل امرئ يوما سيعلم غيبه. فكل إناء بالذي فيه ينضح. njọ́ tí wọ́n bá tẹ́ ọ lẹ̀. Allah. njọ́ náà làbámà rí ọ wà á ṣẹ̀ṣẹ̀ dópin. njọ́ wọ́n bá tẹ́ ọ lẹ̀ tí wọ́n di ọ kalẹ̀. bọ́ọ̀ bá dákẹ́ tán lọ́sibítù. ìyàwó rẹ̀ tí wọ́n lọ sọ fún bí bá ń sunkún. àwọn èèyàn ń sọ pé aláàjà ẹ dákẹ́ ẹkún tọ́lá àsìkò tọ́lọ̀ ńlá làájì ó lò náà wọ́n lòun ẹ dákẹ́ ẹkún àbí kí ni ń pa yín lẹ́kílẹ̀ tún fẹ́ máa sunkún sí i. ìyàwó rẹ̀ yóò pé ó yẹ kí n sunkún o ó yẹ kí n sunkún o lórí àkókò mọ bí ó kówó sí. Allah. لكل امرئ يوما سيعلم غيبه. àkọ́kọ́ náà àṣírí rẹ ti kọ́kọ́ tún bẹ̀ ná. Allah. ìyàwó rẹ tó o pè níyàwó my sweet heart my kíní kan ngbẹ ẹ bá bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ nípa aláàjì tó kú pé aláàjì ẹni rẹ ni wọ́n aláàánú tiẹ̀ ní kò sẹ́ni ọ̀dọ́dọ̀ aláàjì tí ọ̀rẹ́ rìn jáde jọ fúnra ìyàwó ni ọ̀pẹ dákẹ́ bẹ̀. لكل امرئ bẹ́ẹ̀ bá máa ń يوما. tàlájì náwó kó tó kú láyé ni ẹ̀ ní ṣàdúrà fún. لكل امرئ يوما سيعلم غيبه. my darling my sweet heart ẹni tí ó pa ọ̀nù. Allah. o ní ọgbẹ̀mí ẹ̀. ẹ lọ wo gbogbo ilé tí ń bẹ lẹ́kọ̀ọ́ yìí sáwọn tó kọ́lé ní àwọn à ń bẹ̀ mọ́. kìí ṣe láńlọ́ọ̀dù mọ́ láńlẹ́dì ló kù mbẹ́. ìyàwó rẹ náà ó di láńlẹ́dì. lórí gbogbo bó ṣe ń ṣe tẹ́lẹ̀ náà ni ọmọ wò ó pé tẹ́ni ọ̀ fẹ́ end. aláàjì mi ò ní fẹ́ kẹ́ ẹ kábàámọ̀ kẹ́ ẹ tó lọ o. Allah. o sì sọ́dọ̀rọ̀ àwàdà o sọ́dọ̀ àwàdà wọn pé àdánù bíbó àwọn aráàlú yín wọ́n sábàámọ̀. لكل امرئ يوما سيعلم غيبه. níjọ́ tí àṣírí ẹnì kọ̀ọ̀kan wa ó tú tí wọ́n gbé gbogbo ń tá a láàfin pamọ́ kedere làwọn èèyàn máa wò. لكل امرئ يوما سيعلم غيبه. فكل إناء بالذي فيه ينضح. فكل إناء بالذي فيه ينضح. abẹ́ ọlọ́run. abẹ́. abẹ́ o. abẹ́wọ́ ọlọ́run. abẹ́ o. abẹ́wọ́ ọlọ́run. ọlọ́run má jẹ́ ọpẹ́ kó tó yé wa. àmín àmín àmín. ojoojúmọ́ náà là ń sọ ẹ̀yin ọmọ lóòkú bàbá yín ni ó kú tá a wá ṣàdúà. bẹ́ẹ̀ni. àdúà làwa wá sí.
àdúrà làwa ṣe. àdúrà ló sì yẹ kẹ́yìn náà máa ṣe. àdúrà náà ló sì yẹ kẹ́yìn ọmọ ló kù máa ṣe o. tẹ́ ẹ bá wá ṣetán tẹ́ ẹ bá ń jó ṣé làákàyè àdúrà yẹn ò ní ti sá lọ. ẹ má ṣe nǹkan míì tó yàtọ̀ sí àdúrà. gbogbo èyí tá à ń ṣe yìí nǹkan tí olúwa ọmọ jẹ lọ́dọ̀ tàwọn ẹnìkan wọ́n wá jẹ́ sí wọn náà lọ́rùn lónìí. Allah. ọjẹ́ ni. ta ló ń há omi kiri. ngbà bàbá tèmi ń jẹ́ nǹkan kan lọ́dọ̀ bàbá ẹnìkan. ngbà bàbá mi kú. o ní retí oúnjẹ. gbogbo wọn ni a pé jọ ẹ ṣàdúrà bẹ́ẹ̀ bá ti ń ṣàdúrà tán sí ẹ mọ bí ẹ bá wá. Allah. tẹ ẹ dá mọ́tò yín mọ́ ẹ máa padà lọ. Allah. torí gbogbo ń tà ń ṣe èyí kọ̀ọ̀kan bàbá tó kú mọ́ kọ̀ọ̀kan kábíyèsí kọ̀ mọ̀ wá rí mọ́. Allah. kò tí ẹ̀ rántí pọ̀ ń wá ti sẹ́rí rí. amúlámú yóò nà bá bímọ fi sufi Musa. wa Ibrahim alladhi wafa. Allah taziru waziratun wizra ukhra. nínú ìwé bíbélì lọ́rọ̀ pé abẹ́sẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní lọ́dẹ rẹ̀ ìran mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìran kìíní kan rárá kúránì ọ̀sọ̀ yẹn fáwa o ó ní látẹ̀síru wá sí. wàlá taziru waziratun wizra ukhra. ohun tí bàbá wa kábíyèsí Abdulwahab tí wọ́n ṣe láyé ńjọ́ wọ́n ti bàlágà ó fi wá di pé wọ́n lo 90 something wọ́n wá kú láyé àwọn ní alẹ́rù wọn. àwọn ni wọ́n lọ rù ú ẹ̀yin ọmọ náà kú tẹ́ ẹ bá tún wá lọ dẹ́ṣẹ̀ sí bàbá lọ́rùn tí bàbá bá yíyú padà ẹ̀yìn lọ́rùn èpè ni ó fi ránṣẹ́ sí i. torí kò sí ń tọ́kan bàbá wọn. ṣé torí tèmi lẹ́fì máa ṣe léyìí ṣé torí tèmi lẹ́fì máa jó ẹ̀ ń fi jó yẹn yọ̀ mí ni àbí. wa an laysa lil insani illa ma sa'a. wa an laysa lil insani illa ma sa'a. wọ́n ké àṣefìdáwò lẹ́ẹ̀kan gbogbo aládákẹ́ bẹ́ẹ̀ ni. àwọn tó ń ké yà sẹ́nìkan wọ́n ń ké gbogbo àwọn yòókù à sọ̀rọ̀ nítorí ká má bàa wà bọ́ sọ́wọ́ ìyá ọlọ́run látara bàbá wa Abdulwahab kábíyèsí oníṣẹ́rí ọ̀fíìsẹ́rí tọ́bọ́sálì kìyàmà gbogbo àtàwọn àmìbà ìpátá tá a bá torí ti bàbá wa tó o sì torí ara rẹ wá ọ̀yá dìde nàró. ó yá dìde lórí ẹsẹ̀ rẹ kò wá dákẹ́. nísìnyí a ṣe iná anzal náà kan. ẹyọ kan. a ṣe kúlí hu aláwù mẹ́ta. mẹ́ta. atahiyatu lillah. atahiyatu ńlá fi parí ẹ̀. ńlá fi parí ẹ̀. náà. tá a bá ń ṣe léyìí tó o bá wí nǹkan kan ń bẹ̀. àyìnbá rẹ tó o máa sàmí. wàláyé bọ́ bá kú bẹ́rù bá kọjá gbogbo orú eléyìí ní a bá pé ẹsẹ̀ kúlí hu aláwọ̀ fún ẹnìkan ò ní ṣe. ẹnìkan á ṣe. torí pé wàhálà tẹ̀sí ru wa. wà 02 wizra ukhra. kálukú ní òru ẹ̀ṣẹ̀ tiẹ̀. kálukú ní òru ẹ̀ṣẹ̀ tiẹ̀. bìlífù àwọn èèyàn ẹ bá rí báyìí ká bá ń hùwà burúkú tí ọ̀dà ọ̀njà lè tẹ́lẹ̀ wọn ló ti wá. ó ti wá di kíni. ó ti wá di born again. born again. ńgbà wo ni ẹ tuntun bí. ta ló bí. ta ló bí njọ́ àkọ́kọ́ ńgbà wo ni ó tún wá ṣẹ̀ṣẹ̀ dà tún bí. èyí ajé atanra wa jẹ. béèrè lọ́wọ́ ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ pé kí ò ń bá a ká. kí ò ń bá a ká. alẹ́ ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ béèrè lọ́wọ́ rẹ pé kí ló ń bá a ká. kí ló ń bá a ká. ó sàn ń gba nọ́mbà káàkiri. kí ló ń bá a ká. bọ́ ọ bá béèrè tán
wá dàníyàn fún bàbá wa. Naam, bàbá wa Abdul Wahab. Abdul Wahab Balógun tọ́lọ́hún ní wọn ó rí ayé lò torí bàbá náà ráyé lò irú wọn lèèyàn fi tọrọ níwájú Ọlọ́run wọn ò ṣìnà lọ́ọ̀bì kankan jọ wọn ti dáyé ojú ọ̀nà tá a bí wọn náà ni wọ́n wà tí wọ́n fi kúrò láyé ọ̀pọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀. إذا أنزلناك كل هو الله متى التحيات لله كافي بينيه Ọlọ́run wọlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá wa kẹ́ bàbá. Àmín. Ọlọ́run bá gẹ́ bàbá. Àmín. Ọlọ́run kó ṣe kú ní sẹ́mi fún wa. Àmín. Ọlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àáké bọ́ọ̀ bá mọ̀ máa sàmí má sàròyé o tọ́ bá ń bẹ́ nìkan sọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà wàláì ó ti dọ̀rọ̀ ara rẹ rú. Bismillahir Rahmanir Rahim. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. tó lẹ́yìn náà bá a ṣe dúró yẹn náà ni ẹ jẹ́ á dúró anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. oníbẹ̀yìn bá ń ṣe làkàríjà kùn lójoojúmọ́ onítọ̀hún ò ní tètè kú. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n njọ́ tí ọba kú kò ní rántí ké. kò ní rántí ká. ẹ jẹ́ akétò ní ká máa pa àkú lónìí. bẹ́ẹ̀ni. bọ́ bá dọ̀la Ọlọ́run ràn wá létí. àmín. bí 20 ọdún sásìkò yìí ọmọ ràn wá létí. àmín. 50 ọdún sásìkò yìí ràn wá létí. àmín. 100 ọdún sásìkò yìí ràn wá létí. àmín. 100 ọdún méjì yìí ràn wá létí. àmín o 100 ọdún 3 4 5 6. ìyẹn náà tó ìyẹn náà tó. làkàríjà. rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ẹ dákun ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu akbar. bí ọwọ́ rẹ méjèèjì ó kí o fi pariwo Ọlọ́run. Allahu akbar. Ọlọ́run ó ṣàánú gbogbo wa. àmín. Ọlọ́run ó ṣàánú gbogbo wa. wọ́n ní ajókòó. ẹ jókòó. bàbá ní ajókòó. wọ́n ní ká jókòó. Olúọmọ dìde. Olúọmọ ó dìde nàró. ó ń lọ fún House of Representatives 2023. 2023. àwọn èèyàn rẹ Olúọmọ àwọn èèyàn rẹ náà wọ́n ń sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mi ì gba àwọn èèyàn gbọ́. ẹ jẹ́ kí wọ́n rí náà rí Olúọmọ. àwọn dáadáa tó ti ń ṣe. ẹ jọ̀ọ́ ẹ fún wa láàyè ẹ jọ̀ọ́. ẹ jókòó. Olúọmọ àwọn èèyàn rẹ ni wọ́n sọ̀rọ̀ jáde yìí ó sọ fún wa pé nǹkan báyìí wù ọ́ àdúrà tèmi ni pé gbólóhùn tiẹ̀ tó sọ fọ́lọ́hùn ni kọ́lọ́hùn ó gbọ́. àmín. àwọn èèyàn rẹ tí ń sọ̀rọ̀ yìí
anasu ajinasu wa wa akisaru un anjasu èèyàn lèèyàn máa jẹ́. bẹ́ẹ̀ni. ìran Yorùbá sì ni wọ́n ń pè ní asọ̀rọ̀ ànádò míì kójúmọ́ ó tó má. ilẹ̀ Yorùbá ẹ nígbàgbọ́ pẹ̀lú ara yín ẹ fẹ́ràn ara yín ìfẹ́ ni ẹ jẹ́ àkọ́kọ́ ní síra wa ná. bá a bá fa ẹnìkan kalẹ̀ a fẹ́ kí olú ọmọ kó lọ fún House of Rep. ẹ̀yin lẹ fa kalẹ̀ fúnra yín ẹ pẹ̀lú ẹ wà pẹ̀lú ẹ. ẹ support yẹ. ààyè tá a wí yóò wù ọ́ pẹ̀lú ògo Ọlọ́run wọlá àjọ tí wọ́n sun oorun rẹ̀. Allah. kọ́ wá wọlá àjọ tí màmá tó bí ẹ ń sọ fún bàbá tó bí ọ pé àfa wa ń ọmọ rí kínní yẹn mọ́ ìwọ ni kínní ìjọ náà. Allah. yóò wá wọlá ọjọ́ tó ọ wá gbé nù yá yóò sì wọlá ọjọ́ tó ọ padà wá yọ sáyé àwa àfọlẹ́ ẹni tó kọ́kọ́ gbé ọ nínú ẹ̀jẹ̀ Allah. àfi bí Ọlọ́run fún ọ nbí tó dàrá nìyẹn lọ́ọ́ o. Amina. ọmọ wa fi orúkọ màmá tó bí ọ̀dà níyàn ọlá àwọn tó yẹ pé wọn ò jíjọ́ kan wọn ọmọ fi gbólóhùn Al-Qur'ani bọ́lọ̀ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rí òrìbó ṣe ń fẹ́. Amina. ó yá jókòó. wọ́n ní kí o jókòó. ọ̀nàrẹ́bù wa mo kí yín. Habibullah. ọlọ́nkọ́ ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. ọlọ́nkọ́ wọlá aborúkọ rẹ̀ ṣe jẹ́ Habibullah. ọlọ́nkọ́ ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. ìfẹ́ Ọlọ́run ò ní kú lára rẹ̀. Amina. ìfẹ́ Ọlọ́run ò ní kú lára rẹ̀. Amina. ọba kú lórí eléyìí òkè tó tún délé ìlọ Ọlọ́run ó gbé ọ sí. Amina. kò ní parẹ́ máa yé lára. Amina. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. ọlá inna atayna. bismillahir rahmanir rahim. inna ataynaka al-kawthar. fasalli li rabbika wanhar. inna shani'aka huwal abtar. alájà wa tí wọ́n jẹ́ wọ́n wá representative speaker ọlọ́nkọ́ ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ jọ̀ọ́ ẹ kú òbí báyìí ẹ jọ̀ọ́. dáadáa yín ò ní bàjẹ́. Amina. dáadáa yín ò ní bàjẹ́. Amina. ẹ jèrè àwọn ọmọ yín o. Àmín. wàhálà yín ò ní já sásán. Amina. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa la sallam. hawla wala quwwata illa billahi aliyyul azim. honorable mi Hussein Ọlọ́run wọlé aṣáájú ẹ̀dá. sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá mi síjú àánú wò. Àmín. Ọlọ́run bá mi síjú àánú wò. Àmín. o ní kábàámọ̀ tí Àmín. wọlé aṣáájú ẹ̀dá Muhammad. sallallahu ààyè alayhi tó wa tún sallam. lọ lẹ́yìn eléyìí ààyè tó ga ní ọmọ jẹ́. Àmín. wọlé aṣáájú ẹ̀dá Muhammad. sallallahu alayhi wa sallam. àárín ìwọ àti olú ọmọ àlùbáríkà Ọlọ́run dákun wọlé aṣáájú ẹ̀dá Muhammad. Ọlọ́run má jẹ́ ó dàrú láéláé. Àmín. wọlé la hawla wala quwwata illa billah. billahi. kábíyèsí ẹlẹ́gbẹ̀dá. kábíyèsí wa ọba ẹlẹ́gbẹ́dá Ahmed ore ló pé ẹdìdé náà ró Allahu Akbar. abẹ Ọlọ́run Ọlọ́run ní fi yàn án jọba ẹ ní máa padà sí ìburú. Amina. ẹ ní máa padà sí ìburú. Amina. ẹ ní máa padà sí ìburú. Amina. ọlọsájú ẹ̀dá Muhammad. sallallahu alayhi wa sallam. àyè tá a wá gbé yín sí náà Ọlọ́run ọba pa àyín ká. Àmín. kò ní dàrú mọ́ yín lọ́wọ́ o. Àmín. ọlọsájú ẹ̀dá Muhammad. sallallahu alayhi wa wala sallam. hawla wala quwwata illa billahi aliyyil azim. Naam. mo wá tọrọ fún ọmọ mi Muslihudeen Babátúndé Ìṣọ̀lá ọmọ bàbá wa Haruna Ìṣọ̀lá bẹ́ẹ̀ni òun da. Muslim Haruna Ìṣọ̀lá ẹ máa bọ̀. wọ́n wá bí wọ́n ti tẹ́wọ́ wọ́n ní ká ẹ máa bọ̀. ẹ máa bọ̀ wá bí. dákun máa bọ̀ mo tiẹ̀ máa mà ní gbólóhùn kan ọmọ ń pè mí ni ọmọ ń fóònù mi ni mo wá fẹ́ sọ gbólóhùn kan orí olórin pọ̀ náà. àwọn olórin pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ètò pọ̀ bí wọ́n ṣe pọ̀ yẹn náà ni á pọ̀ owó ẹlẹ́gbẹ́dá rè. báwọn olórin ṣe pọ̀ yẹn náà ni wọ́n pọ̀ Haji Muslihudeen Haruna Ìṣọ̀lá ẹ máa bọ̀. Babátúndé
dáadáa rẹ ò ní bàjẹ́. àmín. owó ìkẹta lélẹ́yìí. dáadáa rẹ ò ní bàjẹ́. àmín. dáadáa rẹ ò ní bàjẹ́. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. olórin pọ̀ tí wọ́n ń kọrin ńgbà bàbá tó bí ọ wà láyé olórin pọ̀ tí wọ́n ń kọrin ṣùgbọ́n kò sírú orin tiẹ̀. gbogbo àyè ni mo gbé máa ń sọ ọmọ tó bá ní làákàyè ọmọ mi kan mò ń wò pé ó lè fẹ́ yàyàkuyà tó bá dijọ́ wájú ó kéwú ó kàwé is an engineer mo wá wọkọ̀ sínú mọ́tò rẹ̀ mo bá ló ń play orin bàbá wa Haruna Ìṣọ̀lá mo ní Mọ̀láròyé sọ fún ọmọ ìwọ ti gbọ́n ntọ́ba mo tọ́ba pé rú orin èyí lọ ń gbọ́ làákàyè ti pèsè ara rẹ̀ wá dákun o Musliu mo fi Ọlọ́run àtànábì bẹ̀ ọ́ orírun bàbá Haruna Ìṣọ̀lá ò gbọ́dọ̀ parẹ́ o sórí mi ni àwọn kìnìkan tẹ́ ń kọ́ àwọn èèyàn kan ń jó ni lọ́ọ̀rẹ́ wá gbogbo rẹ́kọ́ọ̀dù tí bàbá wa Haruna Ìṣọ̀lá ṣe lọ́ọ́ wájọ kó o fi hun tiẹ̀ kọ́ wà ní láì tá Haruna Ìṣọ̀lá wà kò sí olórin bí wọn bá ń kọrin èmi máa ń sọ pé ẹ máa kọ́ lọ bí wọn bá pé ń gbọ́ ntí lágbájá sọ ma ní ń gbọ́ lóòótọ́ ṣùgbọ́n tá Haruna Ìṣọ̀lá mọ̀ gbọ́ dákun mọ̀ bẹ̀ ọ́ o ní parẹ́ máyé lára. àmín. o ní parẹ́ máyé lára. àmín. àwọn èèyàn lè sọ pé ayé ìsìn ìwọ̀n ọ̀gbọ́rú orin bá bí orin tí bàbá wa Haruna Ìṣọ̀lá kọ. kódà mo tún sọ pé bí n bá ti rí ọ ní gbangba ń sọ fún ọ. àwọn fídíò èyí tí wọ́n ṣe fún àwa nígbà tá a wà ń Kánò nígbà bàbá wa ṣeré ń bẹ̀ fídíò rẹ̀ ń bẹ lọ́wọ́ mi. àwọn fídíò bàbá tí bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ tètè jẹ́ ń rí. torí èmi jókòó tí ni wọ́n máa wá gbọ́ làákà ìtọ́wà ń bẹ̀. bẹ́ẹ̀ni. tí bàbá bá ń kọrin látàárọ̀ àwọn ẹranko ni wọ́n máa sọ agbára tí ń bẹ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wọn wọ́n sì máa sọ ẹ̀sà tí wọ́n jẹ́ kò sírú ẹ̀ má nísìn ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú o. àmín. ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú o. àmín. ẹ bá mi ṣe súrátù Dùhà kan fún Muslihuddin abẹ́ Ọlọ́run o ní parẹ́ máyé lára. àmín. o ní parẹ́ máyé lára. àmín. nígbà tó wó níyì ngbọ́ òkú rẹ̀ tí bàbá ó kú wọ́n fún àwa Ansarudeen Society of Nigeria bàbá màmá wọn ti London dé wọ́n sì ní ẹ bá ń gbé 10,000 fáwọn ẹgbẹ́ níjọ́ náà lọ 10,000 jọ́ náà ó ṣe déédéé 1 million. bẹ́ẹ̀ni Ọlọ́run forí jì gbà náà. Ọlọ́run kò forí jì gbà náà. Inna hazihi tadhkiratun. mo fẹ́ lẹ́yìn ṣe ìrántí fún ọ. faman sha'a takhadha ila rabbi sabila. ọ̀ya ẹ wá bá mi ṣe súrátù Dùhà kan fún Muslihuddin ẹ jọ gbogbo bí ẹ bá wà ẹ nà ká síbi ọ̀dọ̀ mi ń bí déédéé Musliu náà ni ó ṣe. Allah. o ní sórí burú. àmín. kádàrá burú ò ní kò lè ọ lórí. àmín. ayé ọkọ ti bàbá tó bí ọ tí wọn fi kú ò láyé ayé ò ní kọ tiẹ̀ náà. àmín. ayé ò ní kọ tiẹ̀ náà. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. bismillahir rahmanir rahim. wa du'a wa layli sasaja. ma wadda'aka rabbuka wa ma qala. وللخيرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فأدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. آمين. oríire rẹ ọkàlẹ̀ àmín. oríire rẹ ọkàlẹ̀. àyìndá ń gbérí wa láìda àmọ́ yín o àmọ́ yín o mo ní ẹ ti ń àwa pèrí rẹ àmọ́ láì yín àtún mímọ́ mo ní ẹ ti ń pèrí rẹ láì dá sẹ. gbérí wa láìda gbogbo yín lẹ̀ ó fara gbẹgbà. tọ́ mo kí gbogbo jàmá mo kí ẹ̀yin ọmọ lóòkú dáadáa yín ò ní bàjẹ́ o. àmín. ọlànà ẹ̀yin bàbá ọ̀dà o. àmín. salamu alaykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam.